yá àjọ àtúmọ̀ kíra wa kò dédé àkókò yìí níbikíbi tẹ́ bá ti láǹfààní láti mọ gbọ́ mi arélùmọ bí owó ọ̀rọ̀ ló tún dé tí ó tún sọ lọ́wọ́ ẹ̀ ní màsọmọsọ ẹwà èdè Yorùbá TV níbi tá a ti ń ka àwọn àyọkà olóyin lọ́lọ́kan ọ̀jọ̀kan àwọn ìwé aládùn lóríṣiríṣi náà láti kà níkànnì yìí fún ìgbádùn gbogbo ọmọ Yorùbá jákèjádò àgbáńlá ayé ìwé tá a wá ń kà lọ́wọ́ òun náà ni àṣírí àwọn Òkúnjalè tú látọwọ́ ọ̀jọ̀gbọ́n kọ̀wé Kọ́lá Akínládé ṣẹ́gbàgbé oríta láti tẹ̀ síwájú orí kẹwàá àkọlé tí mẹ́ńbẹ̀ ìjàkadì lórí múrí méjì ìjàkadì lórí múrí méjì ẹ mọ́ gbàgbé àrọ́wọ́ àti ẹ̀bẹ̀ tí mo fi síwájú yín òun ni pé ìgbàkigbà tẹ́ bá ìpolówó ọjà pàdé lórí ìkànnì yìí àtàwọn ìkànnì àkàndọ̀rọ̀ Awikonko tó kù ẹ má fò kúrò lórí ẹ má skip kúrò lórí ẹ ìníjẹ bẹ́ẹ̀ bá ti fò kúrò lórí ẹ kò láǹfààní kankan tó fẹ́ ṣe fún ọmọ yín ọ̀rẹ́ yín olólùfẹ́ àti àyànfẹ́ yín àkàndọ̀rọ̀ Awikonko kó sì bá lè jẹ́ kóríyá àti kú iṣẹ́ tí mo rí iṣẹ́ yá bákan náà ò ní pé ẹ má fi ìkànnì yìí sílẹ̀ láì subscribe sí channel yìí láti mọ rí àmì nígbàkúùgbà tí mo bá fi fídíò míì síbẹ̀ ọ̀yá ẹ̀já wá pèrè fìdí tẹ̀ kájọ gbádùn ìwé ọ̀hún torí bí ṣe ń dùn mọ́ náà ní dùn mẹ́mi náà ìjàkadì lórí mórí méjì ọlọ́fin tótó àti túndé àtọpinpin tètè kúrò ní àròsọ ní kùtùkùtù òwúrọ̀ wọ́n ní láti dé Ilé Ifẹ̀ lọ́jọ́ yẹn gan kí wọ́n lè bá Àṣàkẹ́ lọ sọ́jà Ajígbémilékè ní òwúrọ̀ ọjọ́ kejì ńgbà tí wọ́n dé Ìbàdàn wọ́n yà sí ilé ìfowópamọ́ Akin gba owó díẹ̀ tí wọ́n ná ní ìrìn àjò wọ́n tò níwájú akọ̀wé iléeṣẹ́ náà Akin ò tètè ṣàkíyèsí ẹni tí ń bẹ níwájú òun lórí ìlà ńgbà tí akọ̀wé náà ń dá ẹni náà lóhùn ní Akin tó kíyèsí pẹ̀lẹ́ o Kọ́lá sí àlàáfíà ni adúpẹ́ sà ọ̀gá rẹ̀ ń kọ́ àlàáfíà ni wọ́n wà sà lẹ́yìn tí Kọ́lá ti san owó tó ń san tán tí akọ̀wé ti fi òǹtẹ̀tẹ̀ ìwé rẹ̀ tó fọwọ́ sí i tó sì gbé ọ̀kan nínú àwọn ìwé náà padà fún Kọ́lá Akin bọ́ síbẹ̀ ó sì gba owó tó fẹ́ gbà Kọ́lá wà níta ńgbà tí Akin àti Túndé jáde láti inú ilé ìfowópamọ́ náà ọ̀ràn Kọ́lá sí Felicia bí kò máa retí òun ní ọ̀túnla Kọ́lá sọ pé òun gbọ́ lẹ́yìn náà Kọ́lá gbójú sókè ó ní ọ̀túnla mo rò pé wọn ò ní sí nílé lọ́túnla o bí n pé àbúrò wọn fẹ́ ṣe ìgbéyàwó lọ́túnla mo gbàgbọ́ pé ọ̀gá ò lọ síbi ìgbéyàwó náà wọ́n fẹ́ràn Bímpé púpọ̀. Akin dáhùn pé bóyá òun náà lè wá bá wọn lọ síbi ìgbéyàwó náà Èkó ni wọ́n ti fẹ́ ṣe ní àbíbàdàn Kọ́lá dáhùn pé nílùú wọn lọ́hùn ni wọ́n ti ń lọ ṣe ní gbọ̀ngàn bí wọ́n ti ń sọ̀rọ̀ lọ́wọ́ tí wọ́n ń dúró de taxi tí yóò gbé Akin àti Túndé lọ sí gáréèjì Agodi níbi tí wọ́n ti wọ mọ́tò fẹ̀ ọ̀gbẹ́ni Pópóọlá ń kọjá lọ nínú mọ́tò afẹ́ rẹ̀ Akin sì ké sí Pópóọlá dúró ó gbé Akin àti Túndé ńgbà tí Kọ́lá sọ pé ọ̀nà ibì kan náà ni òun náà ń lọ wọ́n gbé òun náà pẹ̀lú wọ́n rin ibùsọ̀ díẹ̀ sí Ìbàdàn wọ́n sì dé abúlé Alágbẹ̀dẹ wọ́n bá àwọn èèyàn nínú ìdàrúdàpọ̀ àwọn ọkùnrin méjì abẹ̀sẹ́kù bí òjò ń jà wọ́n ń ja àjàkú akátá gbogbo àwọn yòókù sì làwọn tì Adéńlé tó ṣáájò púpọ̀ jù láti làwọn gba ẹ̀sẹ́ kan lẹ́nu ètè rẹ̀ sì wú gọ́ńké ńṣe ló dúró sápá kan tó kúkú ń wòran àwọn èrò fi tiẹ̀ kọ́gbọ́n wọn ò rìn sí tòsí àwọn oníjà náà kí àwọn pẹ̀lú mọ̀ bàgbà nǹkan sára ọ̀làjà ní sàforígba ọgbẹ́ ara Kọ́lá gbóná ńgbà torí wọn ó kígbe pé bàbá alágbẹ̀dẹ tí wọ́n rán sí lẹ́nìkan lò yẹn ó ní ẹ̀gbọ́n ọ̀gá òun ni níwọ̀n bí ọ̀gá rẹ̀ sì ti ṣe dáadáa fún Akin ní nǹkan bí ọjọ́ mẹ́rin sẹ́yìn Akin rò pé ó yẹ kó ń wọ́n ṣáájò díẹ̀ ó sọ fún Pópóọlá kó jáde lọ bá wọn mọ́tò fàájì náà dúró Pópóọlá ìsọ̀kalẹ̀ nínú aṣọ ọlọ́pàá rẹ̀ tó wọ̀ Kọ́lá tẹ̀lé ńgbà tí Ògúndélé Alágbẹ̀dẹ rí akọ̀wé àbúrò rẹ̀ pẹ̀lú ọ̀gá ọlọ́pàá inú rẹ̀ dùn tí ọmọ níwọ̀n bákan náà ni rẹ̀wẹ̀sì mú Jìnàdù tí ń bá Ògúndélé jà Pópóọlá pàṣẹ fún àwọn oníjà méjèèjì kí wọ́n súnmọ́ ọ̀dọ̀ rẹ̀ ó sì bẹ̀rẹ̀ ìdè tí wọ́n fi ń ba àlàáfíà ìlú jẹ́ ara wọn rọ̀wọ̀ ńgbà tí wọ́n gbọ́ èyí wọ́n kó ẹjọ́ wọ́n rò fún Ògúndélé sọ bóun ti rọ kọ́kọ́rọ́ fún Jìnàdù lórí àdéhùn múrí mẹ́ta ọ̀sán múrí kan péré ó sì ṣèlérí láti mú owó tó kù wá lọ́jọ́ kejì nígbà tí Jìnàdù sùn tán fùrọ̀tù kò padà wá láti ọ̀sẹ̀ mẹ́ta ńgbà tó ń sì rí lónìí tó ń sìn ní múrí méjì yòókù ọ̀rọ̀ tí ò sí ní bò ń sọ Jìnàdù náà ro ẹjọ́ tiẹ̀ ó ní òtítọ́ ni Ògúndélé Alágbẹ̀dẹ rọ kọ́kọ́rọ́ fún òun òtítọ́ ni pé owó rẹ̀ kù múrí méjì ṣùgbọ́n ó jẹ́ ìwà àbùkù láti máa ṣèyàn lówó láàrin àwùjọ kò sí àwọn èèyàn wọ̀nyí ń bẹ̀ ńgbà tó ń gbé iṣẹ́ fún Ògúndélé
kò sì yẹ kí Ògúndélé ó fi òrùka ẹ̀rẹ́ kankan sọ́wọ́ ńgbà tó fẹ́ bá òun jà ó sì fi òrùka náà lu òun gbogbo ọlá bá àwọn méjèèjì wé fún bíbà tí wọ́n bà àlàáfíà ìlú jẹ́ ó ní òun ìbá kó wọn lọ sí ọgbà ọlọ́pàá ni kí òun tì wọ́n mọ́lé díẹ̀ kí ara wọn lè balẹ̀ ṣùgbọ́n òun ò fẹ́ dàbí òun rorò ọgbà orúkọ àti ibùgbé àwọn oníjà méjèèjì sílẹ̀ ó sì kìlọ̀ fún wọn kí wọ́n má da àlàáfíà ìlú rú mọ́ Jìnàdù kó mórí méjì fún Ògúndélé ó mọ agbádá rẹ̀ ọ̀wọ́ ó sì dé fìlà rẹ̀. àwọn méjèèjì dúpẹ́ Ògúndélé lọ sí díẹ̀ wìrì rẹ̀ Jìnàdù àti àwọn ẹgbẹ́ rẹ̀ sì bá ọ̀nà wọn lọ Pópó wọ inú mọ́tò rẹ̀ ó sì fúnná sí i wọ́n ti rin ibùsọ̀ bíi 10 sí ibẹ̀ ńgbà tí Pópó dúró tó sì lọ ra ọsàn ńgbà tí Pópó ń ra ọsàn lọ́wọ́ Akin yẹ ẹrù àpò tí Kọ́lá gbàgbé sílẹ̀ wò ńgbà tí Pópó ra ọsàn tán Akin ní Kọ́lá gbàgbé àpò ọ̀gá rẹ̀ sínú ọkọ̀ báwo la ó ti ṣe wọ́n rò ó sí wá wọ́n rò ó sẹ́yìn wọ́n pinnu láti gbé àpò náà padà lọ fún Kọ́lá ní abúlé alágbẹ̀dẹ irun Kọ́lá dùn púpọ̀ ńgbà tó rí wọn pé wọ́n gbé àpò náà dé nítorí ọkàn rẹ̀ ti pòróró ńgbà tí kò rí àpò náà ó dọ̀bálẹ̀ ó sì dúpẹ́ gidigidi lọ́wọ́ wọn gbéra ńbẹ̀ wọ́n sì lọ tààrà sí Ilé Ifẹ̀ láì dúró lálẹ́ ọjọ́ náà ni wọ́n lọ sí Ilé Ifáwọlé ọkùnrin tí ó lo àkókò púpọ̀ lọ́dọ̀ Orímọ̀ògùnjẹ́ lọ́jọ́ tó lọ kí fún àìsàn rẹ̀ Pópó já àwọn ọ̀rẹ́ rẹ̀ sílẹ̀ níwájú ṣọ́ọ̀bù Àlàó ó sì sọ pé kí wọ́n wá jẹun alẹ́ lọ́dọ̀ òun lẹ́yìn náà ó bá tiẹ̀ lọ Àlàó tọ́jú wọn ó fún wọn ní oúnjẹ àti ohun mímu gẹ́gẹ́ bí ìṣe rẹ̀ Akin mú bí àtútù ṣùgbọ́n Túndé mu ẹmu àkànṣe tí Àlàó ti ṣètò sílẹ̀ Àlàó ti ń retí Ilésanmí ó rò pé yóò bá Akin wá bí Ilésanmí ò tiẹ̀ wá ẹ̀mú náà ò sì gbé Túndé pa itú méje sí i lára lẹ́yìn tí wọ́n jẹun tán Túndé sọ pé òun fẹ́ rí sẹ́ẹ̀fù tí owó sọnù nínú rẹ̀ náà nígbà náà nítorí náà lẹ́yìn tí wọ́n ti sinmi díẹ̀ Àlàó mú wọn lọ sílé ó ké sí Àṣàkẹ́ àti Yéwándé Yéwándé mú kọ́kọ́rọ́ sẹ́ẹ̀fù jáde Túndé atọpinpin sì sí sẹ́ẹ̀fù náà wò ó sì tì í ó tún tì í ó yẹ gbogbo ara rẹ̀ wò ó wo ilẹ̀kùn yàrá náà lẹ́yìn náà wọ́n lọ jókòó nínú pálọ̀ ó sì rọra wádìí ìgbà tí owó náà sọnù Àṣàkẹ́ tún sọ bóun ti ní kí òun bí òun ti kí wọn ńgbà tóun lọ sí ọjà ní àárọ̀ àti bí Yéwándé ṣe fẹ́ lo oògùn fún aláìsàn náà tí ó wá rí i pé ó ti kú ó sọ bóun ṣe sáré lọ pé Àlàó bí Àlàó ṣe sí ibùsùn náà wò tó sì kó kọ́kọ́rọ́ àti owó díẹ̀ jáde lábẹ́ ìrọ̀rí wọn ò sí sẹ́ẹ̀fù náà nígbà náà ṣùgbọ́n wọ́n mú kọ́kọ́rọ́ àti owó náà fún ìyá Folúkẹ́ kí ó fi pamọ́ ńgbà tí dúró tiẹ̀ kó dé lọ́jọ́ kejì ni wọ́n tó sí sẹ́ẹ̀fù náà wò Fọláṣadé pàápàá ń dé ó ti dé nígbà náà Àlàó ránṣẹ́ sí pé baálé wọn ti ṣaláìsí gbogbo àwọn ìyàwó mẹ́tẹ̀ẹ̀ta àti àwọn ọmọ márààrún ti sí sẹ́ẹ̀fù náà wọn ò bá owó nínú rẹ̀ rárá ojú Àṣàkẹ́ rẹ̀wẹ̀sì ńgbà tí atọpinpin béèrè nípa kọ́kọ́rọ́ tó fi dán sẹ́ẹ̀fù náà wò ó sì ṣe àlàyé bó ti rí kọ́kọ́rọ́ náà nínú àpò ìfàlọ́wọ́ rẹ̀ tó sì rò pé baálé wọn ló ṣèèṣì gbàgbé rẹ̀ síbẹ̀ ó tún sọ pẹ̀lú pé òun àti Akin yóò lọ sí ọjà Ajígbémilékè ní òwúrọ̀ ọjọ́ kejì láti lọ wádìí bóyá àwọn ẹlẹ́ran ẹ̀gbẹ́ tó ń jókòó lọ́dọ̀ wọn wọ́n ṣèèṣì fi kọ́kọ́rọ́ náà sínú àpò náà Túndé béèrè àkókò tí Àṣàkẹ́ gbé ẹran ẹ̀gbẹ́ fún Fọláṣadé Àṣàkẹ́ sì dáhùn pé lálẹ́ ọjọ́ kan náà ni kò rántí àkókò gan-an mọ́ bóyá òun fúnra rẹ̀ ló gbé ẹran ẹ̀gbẹ́ náà lọ fún Fọláṣadé tàbí ó fi ẹran náà ran ọmọdé kan sí i tàbí ó sọ fún Fọláṣadé pé ẹran rẹ̀ wà nínú àpò kó lọ gbé ṣùgbọ́n ó ṣàrántí pé ó mú àpò náà lọ́wọ́ lálẹ́ ọjọ́ náà àti pé ẹran náà kò sí nínú rẹ̀ mọ́ ńgbà tí òun lọ ra búrẹ́dì Akin béèrè bóyá Fọláṣadé wà níbẹ̀ ńgbà tí Àṣàkẹ́ ti fi kọ́kọ́rọ́ náà dán sẹ́ẹ̀fù wò Àṣàkẹ́ dáhùn pé Fọláṣadé ti padà sí gbọ̀ngàn ní òwúrọ̀ ọjọ́ náà ṣùgbọ́n kò sọ pé kọ́kọ́rọ́ sọnù Àṣàkẹ́ pàápàá kò sọ lójú Fọláṣadé pé òun rí kọ́kọ́rọ́ kan tí kò lólúwa nínú àpò òun Akin béèrè bóyá Fọláṣadé wá ṣe ìtọ́jú baálé wọn nígbà ìsàn rẹ̀ Yéwándé ṣàlàyé pé ó wá kò gbọ́ tẹ́lẹ̀ pé baálé wọn ń ṣàìsàn ńgbà tó dé ló bá ní dùbúlẹ̀ ọjọ́ kejì ló máa ń padà lọ tẹ́lẹ̀ rí ṣùgbọ́n ó lọ ọjọ́ mẹ́ta nítorí àìsàn náà lẹ́yìn náà ó sáré padà lọ sílùú rẹ̀ fún ìpàdé ọmọlẹ́bí ó sì sọ pé òun ó padà lọ sí Ilé Ifẹ̀ ní ọjọ́ karùn-ún ọjọ́ kẹta lẹ́yìn tó lọ ní baálé wọn gbẹ́mìí mì Túndé béèrè ètò tí Orímọ̀ògùnjẹ́ fi lélẹ̀ nípa sẹ́ẹ̀fù náà wọ́n sì ṣàlàyé fún un pé ó fi òfin lélẹ̀ fún àwọn ọmọ rẹ̀ pé ẹnikẹ́ni ò gbọ́dọ̀ déèdè sẹ́ẹ̀fù náà òun fúnra rẹ̀ ló máa lọ mú owó nínú sẹ́ẹ̀fù náà nígbà mìíràn ó lè rán Yéwándé lọ mú owó ńbẹ̀ kì í rán ọmọ mìíràn ó pẹ́ tó ti rán Yéwándé lọ mú owó kẹ́yìn ó tó oṣù kan ṣáájú ikú rẹ̀ ọjọ́ karùn-ún ni Orímọ̀ògùnjẹ́
mú owó nínú sẹ́ẹ̀fù náà àfi bí ìnáwó pàtàkì kan bá ṣẹlẹ̀ láìrò tẹ́lẹ̀ ń ló lè tún lọ mú owó kí ọjọ́ márùn-ún tó pé ọjọ́ ọjà ló máa ń mú owó á mú èyí tí wọ́n fi ra nǹkan lọ́jọ́ ọjà tí yó tẹ̀lé. ọjọ́ kẹrin lẹ́yìn tó mówó nínú sẹ́ẹ̀fù ló kú. bí ó sì kú rẹ̀ ọjọ́ kejì sí àkókò tó kú yẹn ní ìbátan sí sẹ́ẹ̀fù náà. gbogbo àwọn ìyàwó rẹ̀ ló mọ ọjọ́ tí ń mówó ọjọ́ yẹn ló máa ń fún olókòlòkò lówó ìná. lẹ́yìn náà wọ́n tún dìde wọ́n rìn ilé náà yípo wọ́n fi yàrá àwọn ìyàwó olóògbé náà hàn Túndé àtọpinpin. wọ́n gba ọ̀nà ìkùlé jáde sí gbangba wọ́n sì padà sí ilé Àlàó. lẹ́yìn ìgbà díẹ̀ Akin àti Túndé gbafẹ́fẹ́ lọ sójú títì nítòsí wọ́n sì yà sínú bókà kan bẹ̀ wọ́n ra obì àti atare. Akin kì í fi atare jáfara ó fẹ́ràn láti máa fi jóbe. àwọn ọ̀rẹ́ rẹ̀ méjì náà dúró lẹ́gbẹ̀ẹ́ bókà ìyá olóbì. Akin gé obì sẹ́nu ó fi atare bíi mélòó kan pẹ̀lú rẹ̀. ẹnu rẹ̀ gbóná. Túndé yọ sìgá rẹ̀ lápò ọ̀sánà sí i ó sì fà á kanlẹ̀ ó yọ sìgá rẹ̀ sọ́wọ́ òní. Akin sáàwó bí ilé Orímọ̀ògùn jẹ́ ti rí. ìyàrá kínní wọ́n ṣí sílẹ̀ mo rò pé ẹ ti tú èèyàn náà wò níje lò ó. ìyàrá kejì wọ́n ṣí sílẹ̀ mo rò pé ẹ ti tú èèyàn pẹ̀lú wò ṣùgbọ́n ìyàrá kẹta wọ́n ti pa. mo rò pé ẹ ti tú èyí ni wò rí. yóò wù mí láti rí n tó wà nínú yàrá kẹta náà. Fọláṣadé àbí kílẹ̀ porúkọ ìyàwó kẹta náà ó yẹ ká rí Fọláṣadé yìí ká sì tú yàrá tiẹ̀ náà wò. Akin dáhùn pé òtítọ́ ni ọ̀rọ̀ tí Túndé sọ. ó ní kò jọ pé títú yàrá Fọláṣadé wò ó lè ní ìyọrísí tí Túndé ń fọkàn sí ṣùgbọ́n Fọláṣadé fúnra rẹ̀ gan ló yẹ kéèyàn ó rí. irú èèyàn wo ni Fọláṣadé yìí? Túndé dáhùn pé ó yẹ láti rí Fọláṣadé ní tòótọ́ ṣùgbọ́n ṣá rántí pé kò sí Fọláṣadé ń bẹ̀ nígbà tí Orímọ̀ògùn jẹ́ kú. kí wọ́n tó lọ sílé pópó lálẹ́ Akin béèrè bóyá Àlàó lè jẹ́ kóun ó rí fọ́tò Orímọ̀ògùn jẹ́. Àlàó ṣàlàyé pé ìgbà tí ẹ̀gbọ́n òun kó gbogbo fọ́tò ilé rẹ̀ sínú àpótí kan òun sì ní kí wọ́n gbé e pamọ́. ó ránṣẹ́ pé Yéwándé ó yẹ sọ fún un pé kí ó lọ gbé àpótí tí wọ́n kó fọ́tò sí wá. Yéwándé àti Àlàó jùmọ̀ sí àpótí náà wọ́n sì fi fọ́tò tí Orímọ̀ògùn jẹ́ àti àwọn ìyàwó rẹ̀ mẹ́tẹ̀ẹ̀ta jùmọ̀ yà hàn Akin. wọ́n tún fi èyí tí Orímọ̀ògùn jẹ́ àti Àdùnní ìyàwó rẹ̀ àkọ́kọ́ jọ yà wọ́n fi hàn Akin. lẹ́yìn náà wọ́n rí ibi tí àwọn ọmọ márààrún gbé jókòó tí Orímọ̀ògùn jẹ́ ká àti ọ̀kan tí Orímọ̀ògùn jẹ́ àti Àṣàkẹ́ jùmọ̀ yà. Yéwándé mú fọ́tò kan jáde ó ní Fọláṣadé nìyí aṣọ alákọ̀wé ló wọ̀ ǹjẹ́ ò dára nínú aṣọ alákọ̀wé ju nínú aṣọ Yorùbá lọ. Akin gba fọ́tò náà lọ́wọ́ Yéwándé ó sì yẹ̀wò tìyanu lẹ́yìn náà ó béèrè fọ́tò tí Fọláṣadé wọ aṣọ Yorùbá nínú rẹ̀. wọ́n tú àpótí fọ́tò dé ìsàlẹ̀ pátápátá kí wọ́n tó rí ẹ̀yìn nì. aṣọ òkè onílà pòròpòrò ni Fọláṣadé wọ̀ nínú fọ́tò náà. àwọ̀ kan lẹ̀ ní aṣọ ìró bùbá gèlè àti ìborùn. ó bọ bàtà olówó iyebíye sí i lẹ́yìn tí Túndé àti Akin ti sọ ọ̀rọ̀ àpọ́nlé díẹ̀rín pa. bí Yéwándé ti dáa tó nínú fọ́tò wọ́n tọrọ ìyọ̀ǹda láti mú fọ́tò Fọláṣadé lọ torí òun nìkan ni wọn ò tí ì rí nínú gbogbo ìdílé Orímọ̀ògùn jẹ́. Àlàó àti Yéwándé sì gbà pé wọ́n lè mú fọ́tò méjèèjì náà lọ. báyìí ńlá parí orí kẹwàá ìwé ni àṣírí amòkùnjalè tú látọwọ́ ọ̀jọ̀gbọ́n kọ̀wé Kọ́lá Akínládé. ẹ má gbàgbé Kùsẹ́ni Móríṣẹ́ yá kẹ́ ẹ tó kúrò lórí ìkànnì yìí ẹ rí i dájú pé ẹ sọ̀scribe sí chánẹ́ẹ̀lì yìí. bẹ́ẹ̀ bá ti tẹ bọ́tìnì sọ̀scribe aago kan máa jáde lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ ẹ tẹ orí aago ọ̀hún náà láti mọ rí àmì nígbàkúùgbà tí mo bá fi fídíò míì síbí àti láti jẹ́ kóríyá Kùsẹ́ tí Móríṣẹ́ yá. bákan náà bẹ́ẹ̀ bá ń bá polówó ọjà pàdé ń bẹ̀ ẹ má fò kúrò lórí ẹ ẹ má skip kúrò lórí ẹ kò lè jàǹfààní fún ọmọ yín ọ̀rẹ́ yín olólùfẹ́ àti àyànfẹ́ yín. Àkàndọ̀rọ̀ Awíkonko lónìí tàbí lọ́la tẹ́nìkan kan ọmọ pé bá ní nǹkan pàtàkì tẹ́ fẹ́ kájọ sọ orí WhatsApp ní ẹ ti já sọ̀rọ̀ +234 904 851 9362 +234 904 851 9362. èdè àti àṣà Yorùbá ò ní wọmi bẹ́ẹ̀ ni ò ní parun. orílẹ̀-èdè Yorùbá ò ní dàrú. ìlú ẹnì kọ̀ọ̀kan wa yóò tòrò mẹ́nẹ́mẹ́nẹ́. àjò àṣe o.